ẹ̀wọ̀n Ògbómọ̀ṣọ́ ní ìsìn torí pé àwọn kan fẹ́ jẹ ìmáàmù náà di mùnáfíkì sí ẹ fi yẹn lẹ ìmáàmù tó jẹ ìmáàmù yẹn ti jẹ náà yókù ẹ fi láì fi yẹn lẹ kálẹ̀ ni tó wà mí ò tí ì kú ní ìsìn sẹ́ẹ̀dù pani yàtọ̀ yẹn di mùnáfíkì pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ àná o kò tí ì kú ní ìsìn yìí o ṣé wọ́n lù pani kò dẹ́ sí nǹkan tó sọ wọ́n di mùnáfíkì ju pé ní torí pé ní àádà ìmáàmù yujahidul kufru wash-shirk wan-nifaq torí pé ní ìmáàmù tó wà ń bẹ̀ lónìí ó ń gbógun ti ṣíríkù ó ń gbógun ti bídíà ó ń gbógun ti kúfúrù ń gbógun ti jáhálù ètí ìmáàmù bàbá wa Sheikh Yunus Taliha Dr. Yunus Taliha Ayélára ètí wọn ń gbógun ti ó pọ̀ kò fẹ́ẹ̀ sẹ́ni tí wọn máa ṣẹ̀ báwọn nípa ìgbìyànjú wọn ń gbógun ti ọ̀rọ̀ ṣíríkù kò sí wọn ò táǹpà mú ṣíríkù ẹja gbọ́ yìí o àbáyé máa mọ̀ Ògbómọ̀ṣọ́ o kò sí ní tó kàn pẹ̀lú mú ṣíríkù ẹni tí ń ṣe ṣíríkù kò sí ní tó kàn ṣíríkù gangan ló ní káwọn yẹn má ṣe mọ́ àbíyàn lẹ ti gbọ́ tó ṣépè pé gbogbo ẹ̀yin mú ṣíríkù ló fún lẹ́sẹ̀ tó ṣépè bẹ́ẹ̀ rí tó bú wọn rí sọ ní ká má ṣe tí wọn ní àmọ́ ṣíríkù ní gbogbo tí ó ní ẹyẹ pò níbi ṣíríkù ẹ máa ṣe dùá kò sí yọdọ gbogbo táwọn kèfèrí rí ẹ pò níbi ìwà kúfúrù ni ẹ má ṣe kèfèrí mọ́ ní sọ ẹ má ṣe bídíà mọ́ ni kò sí yọkà tí ń bú àwọn oníbídíà ẹ má ṣe bídíà mọ́ ni ń tó ń lé àwọn èèyàn kú níbi ìmọ̀ kékeré àtọ̀ làwọn tí ń bínú èèyàn pé ayé ti lajú kọjá kéèyàn ó jáde fanáwí kọ́ wá láàfáà lò ayé ti lajú. Ibi tẹ́mi bá yín sọ̀rọ̀ yìí àgbàlagbà ara ni mo fi ṣe dìgírì àgbàlagbà ara. Èmi àtàwọn ọmọ mi àjọ wà ní kíláàsì simultaneously báyìí. Àwọn lẹ́kítọ́rà wa máa ń fi mí rẹ́ níbi ìmọ̀ àtọmọ rẹ̀. Ó ṣe rí nu. Níjọ́ tí mo ní mò ń ṣe dírẹ́fà ní sùkúù yẹn mo tún ṣe dípúlọ́mà lọ́gbà yẹn o ní 2024 2004 ó náà ní àbí 2004 sorry 2004 2005 2006 mo ń ṣe dípúlọ́mà mi lọ́gbà yẹn. Láti ìgbà yẹn làwọn ti mọ̀ pé kíyàn ká kíyàn ní sánábí lọ́wọ́ kò tó yìí ṣe gbọ́rọ̀ pé sàtífíkẹ́tì yẹn ò tó gbé hàn ìmọ̀ yẹn ò tó fún wọ́tọ́ ní kátó wá sọ pé ọbẹ̀ lò fáwọn èèyàn láwùjọ ṣé ń torí pé àìmọ̀ kan pọ̀ ní ọ̀dọ̀ wa bí tí ò jẹ́ àmọ̀ pé lè ṣàǹfà tí ẹgbẹ́ ogun tó bá ti há ọ̀pá orin méjì kan àbí mẹ́ta kan sórí iná ńlá pẹ̀lú àfà ọ̀pọ̀lọpọ̀ ń tọ́pọ̀lọpọ̀ wá ń sọ gan kì í ṣe fóun gangan lọ kà nínú tíra ó gbọ́ lẹ́nu àfà àkátá àfà yẹn ti ṣàtúmọ̀ rẹ̀ iná nínú náà wí kiri. wọ́n gba àwọn ọ̀rọ̀ tí bàbá Kamali dé ní Al-Hadabi rahimahullah tí wọ́n ti fi ṣe lẹ́kítọ̀ rí iná lẹ́nu fi ṣe lẹ́kítọ̀ kò lè dá tiẹ̀ kà kò dá tiẹ̀ ṣe ọ̀rọ̀ tí bàbá oníwàásí àgbáńlá ayé kọ́lọ́ mọ́sàn ẹ̀bá yọ́nú sí gbogbo wọn tí wọ́n ti fi ṣe lẹ́kítọ̀ rí náà lẹ́lòmí há kiri látọdún yìí. wọ́n gba àwọn ọ̀pá orin náà ti fi ṣe lẹ́kítọ̀ náà débẹ̀ lọ́pọ̀lọ́ ọ̀rẹ́ ọ̀dẹ kò dá rìsẹ́ẹ̀tì kankan sí kò tíṣà fíkù kankan tẹ́ẹ̀nì kankan ọmọ táwọn wí tíra mélòó ló lè dáka fún rẹ̀. lẹ́yìn àwọn aláfa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá ń pera wọn láàfà yìí náà wọ́n dẹ̀ lómi ò tiẹ̀ ní sánáwí gan kò tiẹ̀ tó wá sánáwí. Ètí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ ni pé àwa tá a láàfáà ní wá ẹ̀yẹ́ á tó gbìyànjú nígbà tí òsín tó di àmọ́lẹ̀ òsín tó ní àmọ́ fọ́dà sí ọba àbímọ ọba àlọ́jọ́ orí lọ́ba lọ fẹ́ kàwé sí lọ́ba ti ní àwọn criterion tí wọ́n fi èrò rẹ̀ ọ̀hún kàwé lọ nìyẹn ọ̀tí ní sánáwí náà àbọ̀ ti ní ó lẹ́bù lọ ọwọ́ lọ fẹ́ ṣe dìgírì rẹ̀ tọ́ba ti ṣe entrance exam àbọ̀ ṣe jáàpù ní ìṣòro wọlé lọ. Àwọn skul kan tẹ̀ ní bẹ́ẹ̀ sọ pé ní with diploma ni bẹ́ẹ̀ pé wọ́n wọlé pẹ̀lú prelim ni kò ní ìdíjà. Ètò sọ nìyẹn gbogbo àwọn ọrú ọ̀rọ̀ yẹn ń bẹnu tó jẹ́ kí wọ́n máa ṣe mùnáfíkì pẹ̀lú bàbá ìmáàmù. Wọ́n wà nù tó jẹ́ kí wọ́n máa ṣe mùnáfíkì. Gbogbo tó wá lè fa mùnáfíkì tó lè sọ á di mùnáfíkì ẹ̀já kò ń bẹ̀. Àwọn tí màá wà ò bá tó ẹ̀já lọ kọ́ mọ̀ sí. Àwọn tó wá jẹ́ pé kófùrù níbi lọ́wọ́ ẹ̀já jùlẹ̀. Àwọn tó jẹ́ pé ṣírìkù ní ẹ̀jùlẹ̀. Àwọn tó yẹ pé ní kíni ìfẹ́ inú ni ẹ̀kọ́ ń bẹ̀ àwọn tó yẹ pé mọ́tàbà ní ipò ìmọ̀lá fẹ́ gbé ipò báyìí ni
gbogbo yejú àwa bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́ nìkan nípò ẹ fìrà yín lọ́kàn balẹ̀ pé eléyìí ti lọ ipò eléyìí ti lọ ọlọ́run tó mú mi wà fún un. nígbà tí ìdìbò àwọn jẹ olórí láyé àwọn aṣẹ náà ni